ẹ̀gbọ́n kan rèé sí ká pè é ní bọ̀dá àgbàyà ni bàbá tiẹ̀ pé lágbàyà ọ̀rọ̀ yìí wọ́n tún soft díẹ̀ nígbà tó mọ́ màǹtí rẹ ọmọ ọdún 5 táwa sọ pé àtún ní trust mọ̀lẹ́bí mọ́ ni àbí nígbà tí àbúrò bá wá kíyàn tó ní bọ̀dá mi mo fẹ́ mú ọmọ yìí lọ rí ra bisikíìtì mi ọ̀sán àtún máa wá bẹ̀rù ni àbí bó la yọ̀ òun lọ báyìí kí lẹ fẹ́ sọ lé ayọ̀ òun dà ó sì mú ọmọ ó sì mú lọ sí ìpínlẹ̀ Èkìtì ó fẹ́ mi lọ rèé fọmọ ṣoògùn owó ọmọ sáwọn wò pé uncle where's my biscuit uncle you have not bought me biscuit kò mọ̀ pé uncle rẹ́rùn ni òun tẹ̀lé ibi tí ó ti mú wọnú ilé ìgbàlẹ̀ alágbára kan tọ́jà wípé àwọn nǹkan kan ti ń bẹ́ẹ̀ ọlágbára pọ̀ tí ń mì jìnjìn ọwọ́ pálábá rẹ̀ ṣégi o wọ́n bá bí léèrè èwo lọ́sà mú ọmọ ọ̀hún débẹ̀ ó lóun fẹ́ ṣètùtù ọ̀la ń tọ́ pamílẹ́kún tàbí kí n sọ pé tó ṣe mí ń kàyéfì jù ní pé ọ̀dọ́ lòun náà ń wọ́n ní kí ni èjì ọmọ 32 to 35 years kí ni wàá ń lé ọ káàkiri tó lè tẹpá mọ́ sí ọwọ́ rẹ̀ ọlọ́run lódùmarè ọ̀yà jágbọ́dìó rẹ̀ má attempt. 23 years old. ọmọ ìlú wo ni. Kwara State sir. Kwara níbo ní Kwara. kí ló wá ṣe bí. wọ́n ní mo fẹ́ ṣáájú owó. wọ́n ní mo fẹ́ ṣáájú owó. àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. ṣé bẹ́yìn náà ti gbọ́ fàárà rẹ̀ àbí kí lọ wá mọ̀mọ́ yìí ṣe ń bí ọlọ́run fẹ́ ṣáájú ọ̀la ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook àtọmọ tó mú dání àtòun tó jẹ́ ẹ̀gbọ́n rẹ́rùn ẹ rí pẹ́lẹ́ ayé ọ̀hún ti wá dòbírípo báyìí ẹ̀rù ènìyàn á sì bà mí orin kan sọ wípé ayé abúnújẹ́ pa ò wọ́n á tó fẹ́ yìí sí òye tí wọ́n ń fẹ́ sí i náà ni wípé ẹ wò ó ẹ̀yin kí n má bàa mọ 35 years kí ni wá káàkiri kí ló tí ò tẹpá mọ́ṣẹ́ kó sì máa ro ìgbà tí olódùmarè tí ó sáyìn sọ̀rọ̀ tòun náà tí gbogbo nǹkan ó sì rí wẹ̀lẹ̀kù ó yá gbé fídíò òun sí pápápá torí ọjọ́ tí ń lọ ẹ̀yin ká má bàa jẹ ẹran tí ká má bàa jẹ̀kọ́ tó léegun ó yá gbé fídíò òun sí báyìí ẹ̀yin ẹ̀gbọ́n rẹ́rùn tí wọ́n fọmọ sọ ẹ̀yin tọ́lọ rèé kí àǹtí rẹ̀ tó sì mọ́ ọmọ lẹ́yìn ìmọ̀ lọ wá mú lọ o ó lóun fẹ́ lọ fi ṣètùtù ọ̀la ilé ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dánwò ni pé ẹ̀yin uncle where's my biscuit kò mọ̀ nǹkan kan tiẹ̀ kò mọ̀ nǹkan kan àwọn rèé o lórí ìkànnì Facebook ti Splash. Solomon ọdún mélòó ni ẹ. 23 years old. máa wọ bíbí. 23 years old. 23 ti àti ẹ̀dílé kìí ṣe ohun 35 ohun 35 ṣì ń bọ̀. Kwara níbo ní Kwara. ẹ̀yin ará Kwara yìí ẹnu ń kùn yín pọ̀ o eléyìí náà Kwara náà tún ni. ìyá àti bàbá ẹ̀ kọ́. wọ́n máa bẹ̀. wọ́n máa bẹ̀ wọ́n lè wá ṣe bí. mo wá láàárọ̀ mo ṣe ń gbọ́ sí ti mo máa ń yìn mí. mo máa láàárọ̀ question mi tí bá ti di yes or no before you explain. bẹ́ẹ̀ mo wá láàárọ̀ wọ́n lè wá ṣe bí. wọ́n ní fẹ́ ṣe àjò. ọmọ ní ń bẹlẹ́gbẹ̀ẹ́ tí ń wò kán bó yìí òun tiẹ̀ òun fẹ́ gba bisikíìtì tẹ́gbọ́n ẹ̀ fẹ́ rà fóun. ọmọdún mélòó ni ẹ. 23 years old. máa wọ bíbí. 23 years old. 23 years. ọmọ ìlú wo ni ẹ. Kwara State sir. Kwara níbo ní Kwara. Ayélujára. ó ti tọ́dún mélòó tó ti dé Èkìtì bí abẹ́. àbẹ́ ẹ̀rọ ọmọ bó ṣe ń wọ ọmọ ọlọ́mọ tí ọ̀dà kan mọ̀ ń tiẹ̀. pẹ́gbọ́n òun lòún tẹ̀lé àbẹ́ ẹ̀rí bó ṣe ń wò. mo wá láàárọ̀ mo ṣe ń gbọ́ sí ti mo máa ń yìn mí. mo wá láàárọ̀ question mi tí bá ti di yes or no before you explain. bẹ́ẹ̀ mo wá láàárọ̀ wọ́n lè wá ṣe bí. wọ́n ní fẹ́ ṣe àjò wọ́n lè wá mọ̀ mo lè ní mo láti wọ́n á ní mo lè ní wá wọ́n ní ṣé mo lè wá kó wá bẹ́ẹ̀ ṣe kí. ẹ dákun mo là ń bálẹ̀ ayé ọ̀hún lọ ganan torí pé kọ̀tí ẹ̀ wá fẹ́ yé èmi mọ́ báyìí nígbà tí ọmọ tó tún jẹ́ mọ̀lẹ́bí èèyàn
tí ó sì wá wípé tó ẹ̀yìn mo fẹ́ mú àbúrò mi jáde o ẹ̀rù ó tún máa bà yàn àti fi èèyàn lé mọ̀lẹ́bí lọ́wọ́ wípé mo fẹ́ má àbúrò òun jáde ó sì mú ọlọ́rẹ̀ fi ṣètùtù ọ̀la kábíyèsí ọlọ́run ẹ jẹ́ n ka kọ́mẹ́ǹtì díẹ̀ lórí ìkànnì Facebook mi bá ní tan ojú òpó padà ọjọ́ òun ò ní fẹ́ kò ní fẹ́ ṣe dáadáa mi kò ní fẹ́ gbà wá lásìkò mọ́ Ìfẹ́mídé Valentine ó ní issue like this takes long because the prosecutor are part of the perpetrators. Fẹ́mi Ọpẹ́yẹmí Ògúnládé iná fẹ́jú tótó God will always protect you my brother ẹ mà ṣeun Abdulkudus Ọpẹ́yẹmí well done ṣeun Aribikola ṣeun special Jimoh Taofik in Sharia law it is death penalty for he who killed another person but now when we don't order discussion for another time kọ́mọ̀lẹ́ gbé àti pé a ti fẹ́ pa ètò ọ̀hún dà agboola ọmọwùmí lẹ́ẹ̀kan sí ó ní may God have mercy upon us and our family we just need to be careful with those wicked love of money. Ìṣọ̀lá Kúrètì Ajíbọ́lá ẹkú ètò kò ní bàjẹ́ àmín látọ̀yọ́ Aláàfin ẹ bá ń kí kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà tí ń bẹ lọ́yọ̀ọ́ kábíyèsí o ẹ sì bá ń kí ìyá mi dáadáa Arẹwà Fọláṣadé Adéyẹmí àkọ́bí lóbìnrin ọba Lámídì Adéyẹmí ìyá mi dáadáa ni ẹ ǹlẹ́ o Elijah Brain Àtàndá ó ní ètò tiyín máa ń wà powerful that is why I like it ọ̀dà ọlọ́run náà ni o kì í ṣèyàn tó ìhàyín láti máa ṣẹ́rí wálé ṣùgbọ́n ẹ gbọ́ láti darapọ̀ mọ́ wa bóyá ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi tó wa létí ládùúgbò yín tó dàbí ìṣẹ̀lẹ̀ àdìtú tá a sì lè ṣètọpinpin rẹ̀ nọ́mbà tẹ́ pè sí ẹ pè nọ́mbà Ṣeun Àríbíkọ́lá 07036268688 bọ́dà ká máa bọ̀ ní tiẹ̀ náà máa bọ̀ tàbí kí ẹ pè nọ́mbà yẹn kílára àwọn atọ́pinpin ní apá àbí bóyá ẹ pè nọ́mbà tèmi ó bí sí ọ̀yá pè nọ́mbà rẹ̀. Barakat Abdulrazak 070 59 54 55 94. tún pè lẹ́ẹ̀kan sí. 070 59 54 55 94. bóyá pé nọ́mbà tèmi ó bí sí nọ́mbà tèmi lẹ́ẹ̀kan sí rèé 070 36 26 86 88 ẹ fẹ́ fi nǹkan kan tó wa létí tó dàbí